ká tún máa kíra wa wípé a kú dédé àsìkò yìí yóò dára fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àwọn ìkójọpọ̀ ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn yín. Àwọn nǹkan tá a fẹ́ ṣe àfihàn rẹ̀ lónìí òun náà ló ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn agbésùmọ̀mí ajínigbé àwọn oníṣẹ́bí agbébọn rìn tí wọ́n ti ṣọṣẹ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 èyí tí a wà nínú rẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ti ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún. Lọ́jọ́ yìí ti ṣe ọjọ́ Jímọ̀ òun náà ni àwọn agbébọn rìn ni wọ́n ya wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún nílùú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire. Àwọn ilé ẹ̀kọ́ èyí tó ń lọ bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn oníṣẹ́ ibi yìí ni wọ́n ya wọ̀ tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ tó fi mọ́ àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ ètí àpapọ̀ gbogbo wọn tó ń lọ bíi 40 tí wọ́n jí wọn kó wọ inú igbó lọ. Síwájú kó tó di pé àwọn ènìyàn náà wọ́n rí ìtúsílẹ̀ nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́po yìí nínú oṣù keje èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ òun ló ti dá sílẹ̀ káàkiri láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí wípé lábẹ́ ìtúsíjọba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá abàmì òun ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sùn lórí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé láìdóònà pẹ̀nù. Ẹ jẹ́ ká máa mú àwọn ìròyìn ọ̀hún pẹ̀lú fọ́nrán èyí tí a mọ̀ sí fídíò ní èdè òyìnbó ká máa mú wọn wá ní ẹni tèrè èjì tèrè. Lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò àti àwọn lẹ́nu lọ́rọ̀ ní ẹ̀ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀gbẹ́ni Nuhu Ribadu, gbogbo àwọn lọ́gàálọ́gàá ní ẹ̀ka ètò ààbò gbogbo tó fi mọ́ ọ̀gá ọlọ́pàá eyín ọ̀gbẹ́ni Rilwan Disu àti iléeṣẹ́ ológun àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu eyín nínú ọ̀sẹ̀ èyí tó ń tẹnubẹ́po yìí. Lẹ́yìn ìpàdé náà ẹ jẹ́ ká sọ wípé ó so èso rere nígbà tó di ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí. Òun ní ìròyìn ayọ̀ òun ló tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ o lẹ́yìn ìpàdé tí ààrẹ Tinubu ṣe eyín nínú ọjọ́rú ọ̀sẹ̀ yìí. Nígbà tí ó fi dọjọ́ Jímọ̀ ní ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé àwọn ọmọ òun wọ́n ti rí wọn gbà padà. Ṣùgbọ́n síwájú ìgbà yìí ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ná níbi tí alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà eyín ajagunfẹ̀yìntì General Christopher Musa níbi tó ti ń bá àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó sọ wípé àwọn irinṣẹ́ àti àwọn ohun ìjà tuntun èyí tí ìjọba àpapọ̀ ṣẹ̀ráyé tí wọ́n fà lé iléeṣẹ́ ológun lọ́wọ́ o kí wọ́n rí dájú pé wọ́n lò dáadáa bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní lẹ́yìn ọdún kan ìjọba yóò padà wá láti wá ṣe àbẹ̀wò ení. Ìkejì nínú ọ̀rọ̀ ẹni tí ṣe alákòóso ọ̀hún náà ni wípé kí àwọn ológun má dúró de àṣẹ mọ́ nígbà tí wọ́n bá ti wà lẹ́nu iṣẹ́ ogun níbi ojú ìjà láti dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí tá a mọ̀ sí báńdíìtì, wípé bí ẹnikẹ́ni bá pè wọ́n wípé kí wọ́n dáwọ́ dúró wọn ò gbọ́dọ̀ dáwọ́ dúró. Ó ní tá a bá rí ológun èyí tó dáwọ́ ìbọn yíyá dá àwọn agbésùmọ̀mí dúró dájúdájú báńdíìtì gan lòun fún ara rẹ̀, wọn ó sì fi ọwọ́ agbésùmọ̀mí ni wọn yóò fi mú irúfẹ́ ológun bẹ́ẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí láìpẹ́ mò ń padà bọ̀ wá. Once you are deployed, do not wait for any order from anybody to shoot any bandit or any terrorist. I want to make that very loud and clear. Anybody who refuses to shoot or kill any bandit or terrorist in the name of his waiting for an order, we will treat you like a bandit. The federal government, the state government, the local government, and indeed Nigerian taxpayers' money is what is used to buy this equipment. And they are bought so that you can take down anybody who is trying to cause mayhem wherever he is. So it is your responsibility to ensure that you take him down, not to allow him to take you down.
I also wish to reassure the good people of Sokoto State and indeed all Nigerians that the federal government remains unwavering in its commitment to security. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ látẹnu alákòóso fún ètò ààbò ajagunfẹ̀yìntì Christopher Musa pẹ̀lú ohun tó sọ. Mo lérò pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ń fi ọkàn bá wa dé bá a ti mú àwọn ìròyìn wá lọ́lọ́kan èjèèjì. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ọ̀rọ̀ rèé, ṣé Yorùbá bọ̀ wọ́n ní àjẹ́ ké lánàá ọmọ kú lénìí? Ta ni ò mọ̀ wípé àjẹ́ tó ké lánàá òun ló pa ọmọ tó kú lénìí? Ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ń ló kéde ara rẹ̀ pé nínú ètò ìbò ọdún 2027 òun ní ìfẹ́ láti díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM, léyìí tó jẹ́ pé níbi ìkéde ọ̀hún tó wáyé ní Màpó nílùú Ìbàdàn, ẹgbẹ́ òṣèlú méjì ló parapọ̀ síbẹ̀, ẹgbẹ́ òṣèlú PDP èyí tó ṣì wà nínú rẹ̀ àti ẹgbẹ́ òṣèlú APM èyí tó gbà lérò láti lo abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú yìí sáré dupò ààrẹ lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti wá sọ̀rọ̀, ó ní aago 4 ìrọ̀lẹ́ ní ọjọ́ 14 oṣù karùn-ún ló bọ́ sí lọ́jọ́ náà lọ́hùn-ún nígbà tóun kéde ara òun láti sáré du ipò ààrẹ lọ́dún 2027. Ó nígbà ó di ọjọ́ kejì tí í ṣe ọjọ́ 15 oṣù karùn-ún bákan náà ní nǹkan bíi aago 9 òwúrọ̀ ń làwọn oníṣẹ́ ibi ni wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wá jí àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́, ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n jí wọn kó lọ. Láti ìgbà yìí ni wọ́n ti da gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ sínú ìbànújẹ́ ìpòrúru ọkàn. Ẹ wò ó, ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ ọ̀hún lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé bó ti fẹnu rẹ̀ sọ, ká sì gbọ́ ká jọ wò ó fún ara wa. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu gómìnà Ṣèyí Mákindé lórí nǹkan tó sọ. Ó ní láti bí ọdún 7 irúfẹ́ ìṣẹ̀lẹ̀ abàmì báyìí kò ṣẹlẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní bí ènìyàn bá rìn lálẹ́ pẹ̀lú ìfọkànbalẹ̀, bí ènìyàn bá ṣí wíńdò rẹ̀ sílẹ̀ tí ṣe fèrèsé àbí ẹnu ọ̀nà, ó ní yàtọ̀ sí ẹ̀fọn tó lè wọlé, ó ní kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí onítọ̀hún. Ewúrẹ́ ò sọnù débi tí ọmọ ènìyàn yóò jáde tí ò ní lè wọlé mọ́ o. Ó lámọ̀ bó ti wá rí yìí, òun gbà wípé jù lọ́wọ́ nù àti gbogbo bí ìrànwọ́ ti rí o. Ó ní ọjọ́ kan Ọlọ́run yóò fi ojú àṣebi wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Ṣèyí Mákindé jáde. Lẹ́yìn èyí nínú ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú ọ̀sẹ̀ yìí tó tẹnu bepo yìí ni àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè dóòlà àwọn tí wọ́n jí kó lọ nílùú Ògbómọ̀ṣọ́ kúrò ní àkàkà àwọn oníṣẹ́ ibi, lẹ́yìn ọ̀rọ̀ kan èyí tó tẹnu àwọn agbésùmọ̀mí ọ̀hún jáde nínú ọ̀sẹ̀ èyí tó tẹnu bepo yìí wípé kí àwọn ológun má gbìyànjú láti súnmọ́ ọ̀dọ̀ àwọn, wípé wọ́n fẹ́ gba àwọn tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀. Wọ́n ní bí wọ́n bá gbìyànjú rẹ̀, àwọn yóò dáná ogun yá wọn, bẹ́ẹ̀ sì rèé àwọn yóò pa gbogbo àwọn ènìyàn tí àwọn jí kó. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní pẹ̀lẹ́kùtù ńlá fi roko ìdí ọ̀pẹ, pẹ̀lẹ́kùtù ńlá fi ń pẹ̀mú kùrù èyí tó bà sí góńgó imú ọba o. Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti ọgbọ́n èyí tí àwọn ológun lò láti fi gba àwọn ènìyàn yìí sílẹ̀, àwọn ológun nìkan lóye àti àwọn ìjọba tó mọ̀ sí i. Kò yí ará ìlú kankan bíi tíhùn kó kéré mọ́ tó, nítorí pé gbogbo ọ̀rọ̀ ọ̀hún ó ta kókó bí obìnrin mọ́ etí aṣọ. Ẹ ti rí díẹ̀ bí àwọn ológun ọ̀hún bí wọ́n ṣe gba àwọn èèyàn yìí sílẹ̀ tí wọ́n kó wọn wọnú ọkọ̀ láti kó wọn lọ sí ilé kówá wọn, síwájú kó tó di wípé ìjọba pa á láṣẹ fún wọn wípé kí wọ́n kó àwọn èèyàn náà lọ sí ilé ìwòsàn tí í ṣe ti ológun tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́
fún ìtọ́jú èyí tó péye. Kí Ọlọ́run ọba láàánú kó máa bá wa ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Bí àkójọpọ̀ ìròyìn fẹ́lifẹ́li ṣe ń tẹ̀síwájú níléeṣẹ́ ìròyìn fẹ́lifẹ́li online TV, mo ní lẹ́yìn tí Ọlọ́run tó ti ran àwọn ológun ilẹ̀ yìí lọ́wọ́ tí wọ́n ti rí àwọn ènìyàn ń gbà sílẹ̀, ẹ mọ́ gbàgbé arábìnrin kan tó jẹ́ lára àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ èyí tí wọ́n jí kó lọ, èyí tó ṣe fọ́nrán kan bí oṣù kan sẹ́yìn wípé àwọn agbésùmọ̀mí wọn ò béèrè owó bílíọ̀nù kan náírà, wọn ò béèrè ọkọ̀, bẹ́ẹ̀ rí wọn ò béèrè ohun ìjà olóró tàbí nǹkan kan ju wípé kí wọ́n dá àwọn tó jẹ́ ọ̀gá wọn tí ń bẹ ní àhámọ́ ìjọba, kí wọ́n ṣí wọn sílẹ̀ láyọ̀ wọn àlàáfíà, kí wọ́n lè fi àwọn ènìyàn ọ̀hún tí wọ́n jí kó lọ, kí wọ́n lè fi àwọn náà sílẹ̀. Màmá tó sọ̀rọ̀ yìí ló dàbí ẹni wípé ó jẹ́ agbẹnusọ fún àwọn ènìyàn tí wọ́n jí kó lọ, èyí tí àwọn agbésùmọ̀mí ń lò láti fi ránṣẹ́ àti ohun tó ti fọ́nrán fi ránṣẹ́ sí àwọn ará ìlú. Ẹ jẹ́ ká jọ gbọ́ díẹ̀ nínú orin ọpẹ́, orin ìyìn tó ti ẹnu màmá ọ̀hún tó ti ẹnu rẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jí kó lọ. Àwọn ọmọ ọ̀hún tó jẹ́ bí ọmọ ọdún méjì ti lọ bí ọmọ ọdún bíi mẹ́rìndínlógún, ṣùgbọ́n àdúpẹ́ ò torí pé ajá tó wọlé ẹkùn tó bọ̀ ni, ó yẹ ká kíkú iṣẹ́ kú oríire. Ẹ jẹ́ ká jọ gbọ́ díẹ̀, ká jọ wò ó nínú ọ̀rọ̀ àtorin ọpẹ́ tó tẹnu àwọn ènìyàn ọ̀hún, pàápàá jù màmá yìí tó tẹnu rẹ̀ jáde. Mò ń bọ̀ wá. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ ti gbọ́, ẹ sì ti wò ó. Kí Ọlọ́run kó máa dáàbò bò wá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí tí a fi ṣe kándì náà ni àbẹ̀wò èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó ṣe sí àwọn ilé ìwòsàn tí ṣe ti ológun ètò ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún, níbi tó ti ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ènìyàn tí orí kó yọ kúrò ní àkàkà àwọn ajínigbé, gẹ́gẹ́ bí àṣẹ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pa wípé kí àwọn ènìyàn ọ̀hún má tí ì lọ sí ilé, kí wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti tọ́jú wọn, nítorí wípé aṣọ kan ṣo ni wọ́n wọ̀ kúrò lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún. Irú oúnjẹ tí wọ́n ń jẹ kò sí ẹni tó mọ̀, ààyè tí wọ́n ń sùn sí kò sí ẹni tó mọ̀, nítorí pé inú igbó òun náà ni wọ́n kó wọn lọ. Lórí ọ̀rọ̀ yìí, olóyè Sunday Adéyẹmọ tá a mọ̀ sí Sunday Igboho, òun náà ti gbìyànjú takuntakun láti lè rí dájú wípé àwọn agbésùmọ̀mí yìí wọn ò lọ lọ́wọ́ òfo, wọ́n sì rí àwọn ènìyàn yìí gbà kúrò ní àkàkà àwọn oníṣẹ́ ibi. Gbogbo ẹ̀ ẹ jẹ́ ká gbé oríyìn fún olóyè Sunday Igboho, Sunday Adéyẹmọ, fún ọkàn akọni, fún iṣẹ́ takuntakun èyí tó ṣe. Òun náà gbìyànjú, nítorí wípé kì í ṣiṣẹ́ ìjọba ní ṣe, iṣẹ́ ará ìlú ni, ìfẹ́ ìlú ló sì ní. Àgbà ní àdúrà wípé kí Ọlọ́run ọba kó bá wa gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò lọ́wọ́ àwọn ogun agbésùmọ̀mí, k'Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tá a ṣọ́, kó sì bá wa ṣe àtìlẹ́yìn fún ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri ní orílẹ̀-èdè yìí. Kí Ọlọ́run kó dáàbò bò wá. A ní ká mú àwọn ìròyìn tó ń ti àwọn fọ́nrán wá fún yín kẹ́ ẹ lè mọ̀ bí nǹkan gbé dé dúró lórí ètò ààbòlẹ̀ yìí àti àwọn ènìyàn ọ̀hún, èyí tí Yorùbá bọ̀ tí wọ́n ní etí tó bá gbọ́ àlọ dandan ni ó ń láti gbọ́ àbọ̀. Ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ. Ẹ tún máa gbọ́ wa síwájú sí lórí àwọn ìròyìn wa. Fúnmi Adénúgà ńlẹni tó kóròyìn ọ̀hún péjọpọ̀ tó mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV
Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí. Torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.